Aláròyé máa wí o. Ó mà ṣe o, èyí lohun tó ṣẹlẹ̀ sí ọ̀kan lára àwọn ọmọ iléèwé tí wọ́n gbà sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé lọ́yọ̀ọ́. Kì í ṣe ìròyìn mọ́ pé wọ́n ti gba àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn tíṣà tí wọ́n jí gbé nílùú Àórò Ẹ̀sìnlẹ̀ níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀ láhàámọ́ àwọn ajínigbé tí wọ́n jí wọn gbé lẹ́yìn nǹkan bí oṣù kan ààbọ̀ tí wọ́n ti wà lọ́dọ̀ wọn. Bákan náà ni wípé àwọn mọ́kànlélọ́gbọ̀n nínú àwọn mọ́kàndínlógójì ni àwọn dókítà tí wọ́n ń ṣe ìtọ́jú wọn ìyẹn nílé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn Ládòkè Akíntọ́lá University Technology Teaching Hospital LAUTECH tó wà nílùú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ti sọ wípé kí wọ́n máa lọ sílé láyọ̀ àti àlàáfíà nítorí tí kò sóhun tó ṣe wọ́n lágọ̀ọ́ ara pé kébé ni wọ́n wà. Àmọ́ ṣá o, ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ fún ọ̀kan lára àwọn ọmọ mẹ́jọ tó kù nílé ìwòsàn ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe ní ó ní àìsàn ńlá kan tó ń ṣe é lọ́wọ́. Wọ́n ní ihò wà nínú ọkàn rẹ̀ èyí táwọn olóyìnbó ń pè ní congenital heart. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 14 oṣù kejì ọdún yìí ni ọ̀gá àgbà ilé ìwòsàn ọ̀hún ọ̀jọ̀gbọ́n Ọláwálé Ọlákúlẹ́yìn sọ̀rọ̀ ń di mímọ̀ lásìkò tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ nípa àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn tíṣà tí wọ́n kó wá sílé ìwòsàn náà fún ìtọ́jú. Ó ní àwọn ti jọ̀wọ́ àwọn mọ́kànlélọ́gbọ̀n nínú àwọn mọ́kàndínlógójì tí wọ́n wà lọ́dọ̀ àwọn sílẹ̀ fáwọn ẹbí wọn nítorí tí ara wọn ti yá àti pé àwọn àyẹ̀wò gbogbo táwọn ṣe sí wọn lára fi hàn pé kò sóhun aburú kan tó ṣe wọ́n. Ṣùgbọ́n nínú àwọn mẹ́jọ tó kù lọ́dọ̀ àwọn ọ̀kan wà níbẹ̀ tó láìsàn ńlá kan tó ń ṣe é. Ọmọ náà ní ihò nínú ọkàn rẹ̀ tó sì léwu gidi fún un nítorí tí kò bá tètè rí ìtọ́jú gidi gbà ó ṣeé ṣe kó kú láìpẹ́ ọjọ́. Aláròyé gbọ́ wípé yàtọ̀ sí ọmọ ọ̀hún tí wọ́n sọ wípé ó ní ihò nínú ọkàn rẹ̀, àwọn yòókù náà ṣì ń gba ìtọ́jú gidi lọ́wọ́ nítorí táwọn náà kò yege tán nínú àwọn àyẹ̀wò gbogbo tí wọ́n ṣe fún wọn. Ń ṣá o, àpẹẹrẹ wà wípé wọ́n máa tó jọ̀wọ́ àwọn yìí sílẹ̀ fáwọn ẹbí wọn nítorí tí gbogbo oògùn òyìnbó tí wọ́n lò fún wọn ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bó ṣe yẹ tí nǹkan sì ti ń padà bọ̀ sípò fún wọn dáadáa. Ọ̀jọ̀gbọ́n Ọlákúlẹ́yìn ní gbàrà tá a gba àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn tíṣà ọ̀hún lọ́wọ́ àwọn ológun tí wọ́n lọ gbà wọ́n sílẹ̀ lọ́wọ́ àwọn agbébọn láti bẹ̀rẹ̀ sí ṣètọ́jú wọn. Oríṣiríṣi àyẹ̀wò la ṣe fún wọn ká bàa lè mọ irúfẹ́ oògùn tá a máa lò fún wọn. Ní ti ọmọ tó ní ọkàn, àìsàn yìí le gidi ṣùgbọ́n ìtọ́jú wà fún un nílẹ̀ wa. Bákan náà láti fi ọ̀rọ̀ àìsàn rẹ̀ tó ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ létí tá a sì ti bẹ̀rẹ̀ sí ṣe ìtọ́jú rẹ̀ nílànà tó rọ̀ mọ́ iṣẹ́ wa. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n máa sọ ìgbésẹ̀ gidi tó kù láti gbé nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣùgbọ́n ìròyìn ayọ̀ ibẹ̀ ni wípé gbogbo oògùn tá à ń lò fún ọmọ náà ló ń ṣiṣẹ́ dáadáa lára rẹ̀. Kò dájú pé àwọn òbí rẹ̀ mọ̀ wípé ọmọ wọn ní àrùn ọ̀hún lára kó tó di wípé àwọn ajínigbé wá jí gbé rárá. Lára àwọn ìrànlọ́wọ́ tá à ń ṣe fáwọn mẹ́jọ tí wọ́n kù lọ́dọ̀ wa ni bí wọ́n ṣe máa tètè padà bọ̀ sípò, táwọn oògùn tá à ń lò fún wọn ṣe máa ṣiṣẹ́ lára wọn àti bí wọn kò ṣe ní máa ronú lórí ohun tí wọ́n là kọjá lásìkò tí wọ́n wà lọ́dọ̀ àwọn ajínigbé náà fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ nínú igbó ọba. Bẹ́ ò bá gbàgbé, ọjọ́ 15 oṣù karùn-ún ọdún yìí ni ìròyìn náà gba ìgboro kan pé àwọn ajínigbé kan ti lọ jí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn tíṣà kan gbé níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n pa ọ̀kan lára àwọn tíṣà náà sínú àhámọ́ wọn nítorí tí wọ́n fẹ̀sùn kan ìjọba àpapọ̀ pé wọn kò tètè dá àwọn lóhùn. Bákan náà ló jẹ́ wípé àìmọye ìyà ìnídìí ni wọ́n fi jẹ àwọn ọmọ náà kó tó di wípé àwọn ológun lọ gba wọ́n sílẹ̀ lọ́wọ́ wọn lọ́jọ́ 10 oṣù keje ọdún yìí. Látìgbà náà ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣètọ́jú wọn nílé ìwòsàn LAUTECH ṣùgbọ́n ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 14 oṣù keje ọdún yìí ni ọ̀gá àgbà ilé ìwòsàn náà ọ̀jọ̀gbọ́n Ọlákúlẹ́yìn bọ́ síta pé ọ̀kan lára àwọn ọmọ náà ní ihò nínú ọkàn rẹ̀ èyí táwọn gbọ́dọ̀ tètè ṣètọ́jú rẹ̀ kó má bàa kú láìpẹ́ ọjọ́. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.